ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí ọ̀mọ̀wé Goodluck Jonathan ó mà ti tú àṣírí. Ó ti sọ̀rọ̀ lórí nǹkan tí ojú ẹ̀ rí àti nǹkan tó ṣẹlẹ̀ lásìkò tó pàdánù ètò ìdìbò ààrẹ ọdún 2015 fún ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí ìyún ààrẹ àná ajagunfẹ̀yìntì Muhammadu Buhari. Ẹ rántí wípé lọ́dún 2015 ní ètò ìdìbò ààrẹ ló wáyé, ṣùgbọ́n tó jẹ́ kàyéfì tó sì jẹ́ ìtàn tuntun tó ṣẹ̀ṣẹ̀ balẹ̀ nínú ìtàn orílẹ̀-èdè yìí nígbà tí ààrẹ tí ó pàdánù ìbò yan ààrẹ tó wà lórí àlééfà tó pàdánù ìbò ẹ̀ èyí tí kò ṣẹlẹ̀ rí rárá àti rárá. Ẹ rántí wípé ìbò bíi mílíọ̀nù 15 million votes ní Buhari ní lọ́dún 2015 láti fi di ààrẹ orílẹ̀-èdè yìí tí Jonathan tó sì ní ìbò mílíọ̀nù 12. ṣùgbọ́n ní inú ọ̀sẹ̀ tí a wà yìí ìyún ọjọ́ ẹtì tí í ṣe Friday ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹwàá tá a wà yìí ìní Jonathan máa tú àṣírí nǹkan tó ṣẹlẹ̀ lásìkò tó pàdánù ètò ìdìbò ààrẹ ọdún 2015 níbi ayẹyẹ tí wọ́n ṣe ìyún ayẹyẹ ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe ní ìrántí olùdásílẹ̀ tẹlifíṣàn AIT àtàwọn rédíò fàájì FM Ray Power ìyún olóògbé Raymond Dọ̀pẹ̀sí èyí tí wọ́n pè ní Raymond Dọ̀pẹ̀sí annual Diamond Lecture ti iléeṣẹ́ tó ní AIT àtàwọn rédíò abẹ́ ìyọ̀dá communication tó ń ṣàgbátẹrù ẹ̀ ìní Jonathan máa lọ tó ti lọ ṣe àlàyé ọ̀rọ̀ yìí. Jonathan jẹ́ kó di mọ̀ pé nígbà tóun pàdánù ètò ìdìbò náà bí ìgbà yìí pé òun máa kú ni àti bí ìgbà pé ọ̀run máa yẹ lulẹ̀ ni nítorí pé níṣe ni gbogbo èèyàn ìní wọn kàn ń kọ̀yìn sóhun. Ó ní ṣùgbọ́n ẹni tóun ò lè gbàgbé ìní olóògbé Raymond Dọ̀pẹ̀sí tó dé iléeṣẹ́ AIT tẹlifíṣàn ó ní ìmọ̀ràn tó fóun ni ló dára jù ní gbogbo ìmọ̀ràn táwọn èèyàn fóun tó sì ní bí Dọ̀pẹ̀sí bó ṣe fóun ní ìmọ̀ràn tó sì tó kí òun ìní ó fóun ní ìgboyà tóun fi ṣe nǹkan tóun ṣe yẹn ṣùgbọ́n tó ní inú òun bàjẹ́ kọjá ìsọ nígbà náà ó sì dàbí pé kí ọ̀run kó yalulẹ̀ ni níbi tí inú ó bí òun dé tí ìtìjú tó tún bá òun. ṣùgbọ́n Jonathan nílò ní òun dúpẹ́ o tó sì kan sára sí Raymond Dọ̀pẹ̀sí ó jẹ́ kó dì mọ̀ pé títí ayé òun kò ní gbàgbé bàbá ọmọ bíbí ìpínlẹ̀ Ẹdó náà.